ẹjọ́ mi náà kọ́kọ́ pàtẹ́wọ́ fún yín. Ẹ dákun ṣé àwọn tó lọ ń kó tì mí dàrẹ́tì náà wọ́n pọ̀ tó báyìí. Àwọn tó wà ní sílò. Kábíyèsí. Ògo fòkà rẹ̀. Kábíyèsí o. A kú ọdún o. Happy New Year. Happy New Year. Yorùbá ní ìgbàdo kò sí láàárọ̀ ẹni. Eléyìí tá a ṣe lénìí yìí. Òpin ọdún la máa ń ṣe àbí ṣùgbọ́n Ọlọ́run lónìí la ṣe é adúpẹ́ fún Ọlọ́run mo appreciate yín gan mo dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ kú ìdílé mú ẹ kú ìdí odi mú ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú director ẹ ṣé gan ni à ń gbádùn ara wa ṣáájú àkókò yìí lágbára Ọlọ́run àtúmọ̀ gbádùn ara wa sí ẹ ṣé tẹ́ ń bá yín lé ẹ ṣé tẹ́ jẹ́ ń bá yín lé lẹ́ẹ̀kan sí ẹ ṣé tẹ́ jẹ́ ń bá yín lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mi ò lè sọ̀rọ̀ púpọ̀ báyìí ẹ má wọrí mo ní kí n wá sọ fún yín pé èmi náà ti wọ sẹ́ni now èyí tí mo fẹ́ sọ yìí ó ti ń ṣẹlẹ̀ kí n tó dé àbí ṣùgbọ́n ẹ jẹ́ kí n make it official báyìí pé a ti ní MD fún Àgídìgbò ẹni tó máa wà in charge of gbogbo tó ní ṣe pẹ̀lú administration tẹ́gbẹ́ tèmi gan bá èmi gan mọ̀ sọ wípé ìfẹ̀jọ́ yín sùn o so and we all know the MD from the post of director to the MD of Àgídìgbò and show etiquette and all my establishments. It is not a riot act. It is a call to be more responsible and responsive to our responsibilities. I trust you. Ibi tá à ń lọ yẹn a máa débẹ̀ láìpẹ́. Mo dẹ̀ mọ̀ wípé you see tán bá ní so báwo làwọn ọmọ wọ́n kọ́ àwọn ọmọ tó ní wá nínú ẹni tó lè sáré bọ́ta pé mo lọ́mọ gidi ni mí. Wọ́n lọ́mọ gidi ni gbogbo wọn. Tí àwọn nǹkan kan bá change, it's not to witch hunt anybody. And it's not that you are not doing well. You are doing well. Láti ìgbà tá a ti ń bọ̀, ọdún yìí láti ọdún kẹrin àbí? Ọdún kẹrin Àgídìgbò ni o. Bí 25 years sí 20 kẹ̀tì ni o. Ṣé ẹ ti rí nǹkan bẹ́ẹ̀? Adẹ̀sọ ọdún méjì property now, àbí? So, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. DRA, a friend in need, is a friend indeed. Má jẹ́ sọ̀rọ̀ sí. Má ti jẹ́ sọ̀rọ̀ sí. Má sì sọ̀rọ̀. Jẹ́ sọ́kọ́ gbé bẹ̀rẹ̀ náà mi. Thank you so much. So, I will remain your CEO, Chief Executive Officer. So, you now see, and I'll be in charge of the operation.
Yeah, I'll be in charge of the operation. Lè parọ́ ẹni yóò mọ̀ pa broadcasting ẹ jẹ́ àparọ́ fún gbogbo ṣe ṣe nù èmi ọjà yín anyway reason nìyẹn in charge of operation. No, ẹ̀fọ́ bára mi gan wí. So for that, inú mi dùn, one big family Lagídìgbò, the little setback ta ní kò ṣe setback stepping stone ni. So because of Lagos station wa so mo ń fi gbogbo ẹnu sọ fún yín pé lágbára Ọlọ́run iṣẹ́ ti dé 90% Lagos station. So the MD is coming to announce to you the day of commissioning. Of Lagos station. So bá tún ṣe bẹ̀rẹ̀ yìí ó yá ìjà sí magic tágídìgbò tó máa ń ṣe kán mọ̀ pa tún dé. Congratulations. Inshallah. Thank you. Thank you. Tunde, thank you. Kí ló ṣẹlẹ̀? Idris kí ló ṣẹlẹ̀? Idris Alfa. Yeah, no, mo ti vera pitara sí esto, se trino. Como bom. Oya. Go like straight in. Baba. Alright, so this is the moment we've been waiting for. A beautiful moment that marks the arrival of the executive chairman of Agidigbo 88.7 FM in Nigeria and the United Kingdom. Alhaji Dr. Oriyomi Abdulrazak Ekikiola, I'm back to the office. If you're happy to have chairman back to the office, let me hear you say some noise.
Ọlọ́run gbogbo ayé. Ògo ni orúkọ rẹ. Ọlọ́run gbogbo ayé. Ògo ni orúkọ rẹ. Ọlọ́run gbogbo ayé. Ògo ni orúkọ rẹ. Ẹni tí ó jókòó sí apá ìyá afẹ́fẹ́. Onísáàmù pé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí aráalé Jákọ́bù wí pé àánú rẹ̀ dúró láéláé. Kí wá sí aráalé Jákọ́bù ni ó sọ báyìí. Jẹ́ kí ará Àgídìgbò wí pé àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn ọmọ ṣẹ́ Oríyọmí ó wí pé àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn olólùfẹ́ Oríyọmí ó wí pé àánú rẹ̀ dúró láéláé. Bí kò bá sí Olúwa tí ó ti wà ní tiwa, ni kí Ísírẹ́lì kó máa wí nísinsìnyí. Bí kì bá ṣe Olúwa tí ó ti wà ní tiwa, ni kí Oriyomi Hazmat kó máa wí nísinsìnyí. Bí kì bá ṣe Olúwa tí ó ti wà ní tiwa, ni kí àwa ọmọ ṣẹ́ Oriyomi ọmọ wí. Síbẹ̀ ní pẹ́gbà tí wọ́n dìde sí wa láti jẹ ara wa, wọ́n ń kọsẹ̀. Olùbùkún ni olùkọ́ Olúwa, ẹni tí ò fi ọkàn wa sílẹ̀ ní ipò òkú. Ọlọ́run á gbé ọ̀gá ògo ní forúkọ rẹ Jésù, gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa.